Alólóngì ní ti gàjà o, Dẹ́kunlé olóngì ní ti gàjà o, ojú mi ti tólé, ojú mi ti tóko, ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú télé TV ṣó ní kẹ́ máa wò nílé, ojú télé TV, àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé, ojú télé TV, má yìí kò tiẹ̀. To celebrate with you, it is time to jubilate with you. Every June 12, it's your day. Kafaya to singer, Àjọkẹ́ mi, òkú oríire. Kafaya, ọlọ́jọ́ bí dìde kódó. Ọmọ ẹlòyè dìde kódó. Ọlọ́jọ́ bí dìde kódó. Àjọkẹ́ adé o, ọmọ ẹlòyè dìde kódó. Ọjọ́ bí ni, ó yẹ ká ṣàjọyọ̀ ọjọ́ bí ni yóò bá wà sábà. Ọjọ́ bí ni bá wà sábà. Ọjọ́ bí ni Kàfáyà o, ó yẹ ká ṣàjọyọ̀ ọjọ́ bí ni yóò bá wà sábà. Ọjọ́ bí ni bá wà sábà o. Ẹ̀jẹ̀ ojú, ẹ̀jẹ̀ ojú. Ayaba nọ́ọ̀sì, ẹ̀jẹ̀ ojú.
watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.